Ǹjẹ́ mo tún fi dédé àsìkò yìí mo fi ń kí gbogbo ẹ̀yin ìran Yorùbá. Mo ń fi dédé àsìkò yìí mo fi ń kí gbogbo ẹ̀yin ọmọ odù tó dá ìwà. Gbogbo ẹ̀yin ará Ifẹ̀ pàpátá Ifẹ̀ Oòdáyé. Gbogbo yín ni mo kí o. Níbikíbi tó ní kálukú wa tá a bá wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé pé a kú dédé àsìkò yìí. A sì tún kú àmójúbà ètò Ayé Kò Tọ́ lẹ́ẹ̀kan sí i. Ayé kò tọ́. Ohun tá a tún fẹ́ gbéyẹ̀wò lónìí ohun tó tún nítumọ̀ ni. Ẹ kú ti mọ̀ pé Ayé Kò Tọ́ kúrò nínú ètò aláǹfọwọ́rọ́sẹ́ yìí tẹ́ bá ti mọ̀ wò ti pẹ́. Ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ ń wo ètò Ayé Kò Tọ́ fúngbà àkọ́kọ́ fẹ̀yìntì sit back kó fíìlì ẹ̀ bó ṣe rí ó jura wọn lọ Ọlọ́run ni. Kò náà ní nǹkan kan tó bá ń wo ètò yìí láti bá wa share rẹ̀ ní WhatsApp ní Facebook ní YouTube ní Ayé Kò Tọ́ TV channel wà ní YouTube ló bá ti lóore ọ̀fẹ́ àti wò bá wa share rẹ̀ jọ torí Ọlọ́run. Information tá a fẹ́ pass across lórí the matter kó lè dọ́dọ̀ àwọn èèyàn wa. Eléyìí tí mo fẹ́ ṣe lénìí ó pín ó dẹ̀ ìyà bíi mélòó kan. Mi mọ̀ bóyá kí n máa fi wọ́n ṣe tọ́pìkì kí n máa fi ṣe prógráàmù kọ̀ọ̀kan ni. Bọ́jẹ́ kí n kọ́kọ́ lọ díẹ̀ náà. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ CAN, gbogbo ẹ̀yin aláṣẹ, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aláṣẹ òpó tó di ẹgbẹ́ CAN mú, Christian Association of Nigeria. Ọ̀rọ̀ kàn yín. Aláṣẹ àtolùdásílẹ̀ ẹgbẹ́ Redeem Bàbá Adébóyè, ọ̀rọ̀ kàn yín. Gbogbo ẹ̀yin ọmọ ìjọ Redeem pátápátá, ọ̀rọ̀ kàn yín. Ọ̀rọ̀ kan jà rìnrìn ti pẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ kọbi ara sí i. Ṣùgbọ́n lásìkò àwọn èèyàn sọ pé aláàfẹ́ mọ̀. Ìdí rẹ̀ tó ṣe kan ẹ̀yin CAN, Christian Association of Nigeria, àti Bàbá Adébóyè olùdásílẹ̀ Redeem àtẹ̀yìn ọmọ ìjọ Redeem. Ìròyìn tó ń jà rìnrìn náà ni wípé wọ́n ní Buhari ti kú, wípé ẹni tó wà ní Aso Rock tó ń ṣe bí Buhari yẹn wọ́n ní kì í ṣe Buhari. Bíbélì ní wádìí òtítọ́, Bíbélì ní wádìí òdodo, kì í wá ṣe wádìí òdodo lásán, wádìí òdodo dájú kó di òtítọ́ mú kí òtítọ́ kó lè bá a sọ ọ́ di òmìnira. Gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n fẹ́ mọ òótọ́, gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n fẹ́ mọ òdodo. Ta ló ń bẹ ní Aso Rock tó ń ṣe bí Buhari? Ṣé Buhari ni àbí ẹni tí wọ́n fi ṣe àdàmọ̀dì Buhari? Ta ló wá lè sọ fún wa wípé Buhari ni àbí Buhari kọ́? Ìdí tó fi ṣe kẹ̀yìn CAN lélẹ̀ àti Bàbá Adébóyè. Ìdí tó fi kẹ̀yìn ọmọ Redeem ni pé fídíò yìí tó bá ti wò tó dọ́mọ Redeem share rẹ̀ sínú gúrúùpù tí ó ní ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ Redeem, níbi táwọn tó jẹ́ high officials wà tí wọ́n ti lè gbọ́ prógráàmù yìí tí wọ́n fi lè jó kan bàbá lára. Kò sẹ́ni kankan tó lè sọ fún wa pé Buhari ni àbí Buhari kọ́, àdàmọ̀dì ní àbọ̀rìjínà. Ẹ bá wa pé Vice President Yemi Ọ̀sínbàjò. Ẹ̀yin CAN ẹ pé Yemi Ọ̀sínbàjò, ẹ invite ẹ̀. Bàbá Adébóyè ṣe bẹ́ẹ̀ nígbàgbọ́ nínú Yemi Ọ̀sínbàjò kó tó di bẹ́ẹ̀ sọ pé ẹ̀mí Ọlọ́run sọ pé kó o ṣe sẹ̀ tẹ́lé bóyá ẹjọ́ lọ sí ẹjọ́ darí orílẹ̀-èdè Nàìjíríà. A sì mọ̀ pé òkojú òṣùwọ̀n olójíkẹ́ ẹ̀fọ́ tẹ̀lú wípé ìjọ Redeem o àǹtí ọ̀lẹ́yìn ó yá lọ.
kàn yín rè ẹ bá wa invite Professor Yemi Osinbajo vice president kó wá sọ fún wa, kó gbé bíbélì lọ́wọ́ báyìí kó sọ fún wa ta ló ń bẹ l'Àbújá tó ń ṣe bíi Buhari, ṣé Buhari ni àbí impositor. Bàbá Adébóyè nígbà tẹ́ fẹ́ dìbò ní 2015 ta lẹ tẹ̀ka fún bàbá, ṣé PDP ni àbí APC? Tó bá jẹ́ APC lẹ tẹ̀ka fún, ṣe rí pé ẹ̀yin náà contribute sí kí Buhari lè di pírẹsidẹ́ǹtì. Buhari ti di pírẹsidẹ́ǹtì, ṣe bẹ́ẹ̀ rí tó ń ṣẹlẹ̀. Kí ni impact ní bàbá pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀? ẹ má rí mi gẹ́gẹ́ bí ẹni burúkú, ẹ má rí mi gẹ́gẹ́ bí èèyàn tí ò dáa o. Kó lè bá àjọ dáa fún ìran Yorùbá, òun lélẹ̀ tá à ń ṣe. Kó lè dáa fún ìran Yorùbá lélẹ̀ tá à ń ṣe. Ibi tí mo fẹ́ yà pọ̀ o, mo fi Ọlọ́run tó dá ayé tó dá àwọn ìlúra á là àwọn díẹ̀ lójú, láwọn tí wọ́n ti fi nǹkan bò lójú, á là díẹ̀ lójú nínú wọn. Kì í sì ṣàwà Ọlọ́run, tó lọ́lọ́run ni máa ń fọwọ́ tọ́ ọkàn ẹ̀dá. Bàbá Adébóyè, ọ̀rọ̀ ti kàn yín, àsìkò àti dìde sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ó ti kàn yín. Ṣé Professor Yemi Osinbajo tó jẹ́ vice president wa, ṣé wọ́n ti pè yín, wọ́n ti bá yín sọ̀rọ̀ lẹ́yìn pé tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ ní ọ̀rọ̀ Nàìjíríà, pé tó ń ṣẹlẹ̀ yìí bó ṣe rí rèé o, bó ṣe ń lọ rèé? Ṣé wọ́n ti sọ fún yín tẹ́yìn náà dákẹ́tẹ́ sọ̀rọ̀, àbí wọn ti ẹ̀ tí ì sọ kankan fún yín? Yorùbá lẹ́ni tí yóò bá bá èṣù jẹun, wọ́n ní síbi rẹ̀ gbọ́dọ̀ gùn ni. Ohun tó bá fi lè mú ẹgbẹ́ redeem kí wọ́n sọ̀pọ́ọ̀tì Professor Yemi Osinbajo pé kó lọ ṣe vice president, ìyẹn ni pé wọ́n ti bá a mú síbi tó gùn lọ́wọ́ tó fi lè bẹ́sù jẹun ni. Kí ló wá dé tí ó dì sí táà ní gbúròó yìí dẹ̀ ní sọ̀rọ̀? Ẹ invite Professor Yemi Osinbajo kó wá sọ fún wa, kó sọ fún gbogbo ọmọ Nàìjíríà, kó gbé bíbélì lọ́wọ́ báyìí, kí Yemi Osinbajo gbé bíbélì lọ́wọ́ báyìí, kó ní mo fi bíbélì yìí búra o, mo fi sọ òótọ́ ni màá sọ o. Ẹni báyìí ló ń bẹ l'Àbújá tó ń ṣe gẹ́gẹ́ bí president. Eku lé Buhari kúrò lọ́fíìsì nígbà tó dé láti ìlú òyìnbó, eku lè kúrò lọ́fíìsì kò lè lọ́fíìsì. Aisha Buhari ó pariwo lásìkò yẹn lóòótọ́, ó ní àwọn kan ti gba ìjọba mọ́ ọkọ òun lọ́wọ́ o. Wọ́n ní kí Aisha Buhari ó sọ náà nígbà tí Buhari tó dé láti England nígbà yẹn tó dé, kan tó sọ wípé eku ti gba ọ́fíìsì mọ́ odidi president lọ́wọ́ láì ṣe ibi tí ò séèyàn fáìmọ̀ iye ọdún kan lè gbígba presidential villa, presidential office. Àwọn bíbí yẹn ti ṣe èrè. Ẹ jẹ́ kọ́kọ́ fi bẹ̀yẹ tì, wọ́n ti fún wa ní sáìn tó pọ̀, ṣùgbọ́n àwa ò tí ì mú tọ́, torá àti ìmú pé olè léyìí. Ṣùgbọ́n a fẹ́ mọ̀sẹ́ ta ló ń bẹ l'Àbújá tó ń ṣe bí Buhari. Ṣé Buhari náà ni àbí Buhari kọ́? Yemi Osinbajo nìkan ló lè sọ fún wa, vice president, pé tó ń bẹ l'Àbújá o, lóòótọ́ o, president wa ni o, àbí kí èsì president wa, torí vice ní gbákejì ni, kó wá sọ fún wa. Ẹ jẹ́ ìfìyẹn tì. Látìgbà tí problem wọn Nàìjíríà ti ń ṣẹlẹ̀, látìgbà tí Fúlàní ti ń pa Yorùbá, tí wọ́n ń pa gbogbo ẹ̀yà lórílẹ̀‐èdè Nàìjíríà, England tó colonize wa, tó so wá pọ̀ ní túláàsì, tó so wá pọ̀ ní tipátipá, tó ní àṣẹ tọkọ-tìyàwó wọ́n ṣe o.
kí ni England contribute sí kí problem Fúlàní ń pa ìran Yorùbá àti ẹ̀yà yòókù, kí ni impact England lórí ẹ̀. England sọ pé Nàìjíríà ilé táwọn kọ́ ni o, àwọn ò lè jí owó, àwọn ò lè jí otú, so àwọn ò lè jà wá. Ṣé ti rí pé fúnra wa lásán tòbí òun ṣòkòtò wa tásán tí ó le táwa múra àti bọ́. Ẹ farabalẹ̀, mi ìfẹ́ rọ́ọ̀ṣì ẹ̀ ni ẹ má bínú, ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ àti fi wo fídíò ẹ má wò díẹ̀díẹ̀, mi ìfẹ́ rọ́ọ̀ṣì ẹ̀. England ò dá sí ọ̀rọ̀ Nàìjíríà bí ẹ̀jẹ̀ ṣe ń sàn, bí ẹ̀mí ṣe ń bọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n kú mọ̀ papọ̀, a sì lè kú tán. Síbẹ̀ rí pé wọ́n ṣe nǹkan kan wọ́n dá sí. Ẹ farabalẹ̀ gbọ́ bí tí mo fẹ́ ń jẹ ọ̀rọ̀ tí mo ń bá ọ̀rọ̀ yìí lọ o. Ẹ rí o, tó yẹ kó mọ́ ọpọlọ wá. England ò dá sí wa, wọ́n ń wò wá ràn. Ẹni àmọ̀rí ò bá kú ó pẹ́ nígbà tí ò bá ti affect source of income wọn láti Nàìjíríà tán fi ń ṣe ọrọ̀ ajé ní ìlú England. Àwọn mo ti sọ rí, koríko, màálù ó máa ń jẹ koríko ni, nǹkan ó máa ṣe koríko, màálù ó máa jẹ koríko yóò sì máa fi tóbi tiẹ̀. So England wá ń feed lórí Nàìjíríà kí ọrọ̀ ajé tiwọn àti kí ìlú wọn lè bá mọ́ develop lọ. Nàìjíríà wá ń paralyze torí pé wọn ti ìjà pín, Nàìjíríà náà ló ṣì wà. So bí ó ṣe wá ní Nàìjíríà yẹn, ó wá fi sọ́dọ̀ ilẹ̀ Yorùbá pé ilẹ̀ Yorùbá ló wá ń fi ní pain jù. Ṣe pé nígbà tí wọ́n fẹ́ hand over certificate pé aṣọ yìí di ẹyọ kan náà o, amalgamation wọn tí wọ́n fẹ́ fún wọn ní independent, tí wọ́n ní ó yá o 1960 àbí kí wọ́n pè ó yá ìwéré o. Haúsá ni wọ́n gbé lọ́wọ́ náà, bóyá Haúsá Fúlàní náà ṣàgbé certificate Nàìjíríà ní lọ́wọ́. Ìwé tí wọ́n mọ̀ pa agbọ́n alọ́pọlọ àti ń ṣèjọba nígbà táwọn gandé tó bá wa pé àwọn eléyìí ti gbọ́n o, àwọn tó gọ̀ ìtààmọ̀ rí mu ní kẹ̀kẹ́ gbé kínní lé lọ́wọ́, wọ́n sì gbélé wọn lọ́wọ́. Ṣé bẹ́ẹ̀ rí bí Fúlàní ṣe ń ṣe? Ẹja wa fílẹ̀ bẹ́ẹ̀. Wọ́n pe àjọ kan ní EU, European Union yìí ó ní àpapọ̀ iye orílẹ̀-èdè tó wà ní Europe tó ń bẹ nínú àjọ yìí. Ní kòpẹ́kòpẹ́ yìí ní England sọ pé àwọn fẹ́ kúrò nínú àjọ yìí, wípé kò pé àwọn mọ́, àwọn fẹ́ kúrò níbẹ̀ nínú EU, European Union. England tí EU tí wọ́n fi nǹkan kan ṣe, wọ́n fi nǹkan kan ṣe England o. England ò feel pain o, wọ́n feel hurt o, hurt HURT, wọ́n feel sadness o. Wọ́n sọ pé kò pé àwọn mọ́, àwọn fẹ́ kúrò nínú EU, àwọn fẹ́ dá wà. Àwọn England tó fẹ́ dá wà yìí, àwọn náà wá sọ pé àwọn ò lè jẹ́ kí IPOB àti Yorùbá Odùduwà, àwọn ò lè jẹ́ ká kúrò nínú wọ́n Nàìjíríà. Ẹ máa fi ọpọlọ de ọ̀rọ̀ tí mo bá sọ, ẹ máa dé, a máa balance ẹ̀, ẹ má kánjú, mi ò fẹ́ rush. England tí wọ́n ń gbádùn nínú EU, tí wọ́n wà òkè nínú àjọ yẹn, wọ́n láwọn fẹ́ kúrò nínú EU, àwọn òṣègbè yẹn mọ́, àwọn òṣè mọ́, kò sẹ́ni tó mú wọn.
kò sẹ́ni tó dè wọ́n mọ́lẹ̀ bọ̀ wọ́n ń sọ pé àwọn ò lè jẹ́ kí ẹ̀yin tí àwọn kó jọ àwọn ò lè jẹ́ kẹ́yìn kẹ́ẹ̀túkà àwọn ò lè jẹ́ kẹ́yìn kúrò nínú wọn Nàìjíríà nígbà tó jẹ́ pé wọ́n ń benefit níbẹ̀ ẹni àmọ́rí bá kú ó ń pẹ́ ohun tí wọ́n fi ṣe nìyẹn bóyá kí n sọ sókè díẹ̀ kí ni bá àwọn gbọ́ mi dáadáa fún díẹ̀ yìí ṣẹ́ni pé òyìnbó kankan ò lè yọ wá kúrò nínú pọ́blẹ́mù tá a wà náà mo fẹ́ kẹ́ ẹ realize àwọn àárín kan ni o kò sí anybody tó lè yọ wá kúrò nínú ìṣòro tá a wà yìí gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Odùduwà kò sẹ́ni tó lè jọ wá àwọn láìjà fitafita láti jọra wa kúrò nínú tá a wà yìí ẹ wo má gọ̀ because àwọn pípù tẹ́ rí àwọn òyìnbó tẹ́ rí ok mi ìdẹ́ tí ìfẹ́ lọ bẹ̀ yẹn o mi ti fẹ́ yọ bẹ̀ yẹn o ọ̀rọ̀ yẹn dẹ̀ fẹ́ link wọnú ara bọ̀ mi ti fẹ́ lọ bẹ̀. kẹ́ ẹ bá wọ̀ wípé wọ́n Nàìjíríà ló máa pè wá nǹkan máa ṣọmọ Yorùbá tó ṣe máa pọ̀ tẹ́ bá ń bìlì pé kẹ́nìkan sì di president orílẹ̀-èdè Nàìjíríà nǹkan sì máa ṣọmọ Yorùbá tó máa pọ̀ mi ìfẹ́ sọ gẹ́gẹ́ bíi pé èèyàn ń sọ àsọtẹ́lẹ̀ kì í ṣàsọtẹ́lẹ̀ mo kàn sọ gẹ́gẹ́ bíi ohun tí ọjọ́ iwájú tí mo rò kì í ṣe tí mo rí o mo rò ó gẹ́gẹ́ bí ọjọ́ iwájú nǹkan sì máa ṣọmọ Yorùbá tó sì máa pọ̀ tẹ́ bá ń dúró di 2023. ẹ lọ wo gbogbo owó tí orílẹ̀-èdè wa ná owó orílẹ̀-èdè Nàìjíríà ok ta ló colonize wa England ló colonize wa England jẹ̀dẹ̀ Europe ni wọ́n ẹ wá lọ wo owó tí wọ́n print fún Nàìjíríà tí Nàìjíríà ná ẹ máa rí Arabic nínú owó yẹn nínú owó Nàìjíríà ẹ máa rí Arabic níbẹ̀ Arabic tó wà nínú owó Nàìjíríà yẹn kí ló ń ṣe níbẹ̀ ṣé di Haúsá ní Arabic yẹn nínú owó Nàìjíríà ṣé di Haúsá ni ṣé di Yorùbá ni ṣé ti Ìgbò ní Arabic peter ṣe di mú kan ó yẹ kó rí wa ó pè ó yẹ ká já àwọn pípù yẹn they are ready for war and they can start anytime any fucking time they can start the war. ẹ má gbọ́ àwọn international organizations yẹn wọ́n ní dá sí o àwọn international countries yẹn wọ́n ní dá sí o ṣé ẹ mọ̀ pé kò sí ìtẹ́ máa pè nínú wọn wípé kó fún yín nìkan jà àbí nǹkan kìíní kan tí ò ní mọ̀ fẹ́ gbà kankan lọ́wọ́ yín láti fi di wọ́n ní dá sí wọn ní dìde o they won't come to our rescue lásìkò yẹn bá dé ibi tí mò ń bọ̀ ọmọ Yorùbá ó ní wípé ẹjẹ́ kan agree pé ok bákan méjì nílé ayé tó o bá ń lo ogun áìdá kó o jagun kó o kẹ́rù kó o ṣẹ́gun áìdá kéèyàn kan kóyàn lẹ́rú áìdá káwọn ẹlòmíì kí wọ́n bógun lọ bó ṣe máa ń ṣẹlẹ̀ ní bákan méjì ni ẹjá wá fi sórí bákan méjì wípé àtọ́pá fẹ́ gba òmìnira ní ìrọwọ́ ìrọsẹ̀ ní pẹ̀lẹ́kùtù tí ò ní sí wàhálà ẹjá wá sọ wípé nídàkejì náà ló bá wọlé àwọn aráàlú wa gbọ́wọ́ ogun wa ta ni àbí kí ni àbí àjọwò ní ìran Yorùbá ní gẹ́gẹ́ bí ọmọ ogun tó lè jà tàbí tó lè dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ ogun wo àjọwò ní Yorùbá ní ẹgbẹ́ wo ní Yorùbá ní tó lè dìfẹ́ǹdì Yorùbá gẹ́gẹ́ bí ọmọ ogun ilẹ̀ Yorùbá ṣé wọ́n ní ohun ìjà tí wọ́n lè fi dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá ṣé OPC ni yóò dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá tí ogun Fúlàní bá wọlé dé bá a ṣe sọ̀rọ̀ yìí ni àbí
Àmọ̀tẹ́kùn ni ó dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá. Àwọn kan tún pe paramọ́lẹ̀ kan mi ìmọ̀ tún mọ paramọ́lẹ̀ o. Àbí àwọn Àgbẹ̀kọ̀yà ni ó dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá. Ṣé ìbọn tí àwọn Fúlàní Haúsá ní lọ́wọ́, àwọn AK-47, AK-50 àbí nǹkan tún kékeré, AK-49, AK-50 àbí nǹkan, àwọn làwọn yẹn tún ti wà. Ṣé ìran Yorùbá ṣáá ní láti lè fi dìfẹ́ǹdì ara wa? Ẹ bọ́ síta kẹ́ mọ́ sọ báyìí. Tí àbá wá ní tí ò sí, ta ló wà ní ìcháàjì ẹ̀ tó yẹ kó pèsè kinní yẹn fún ilẹ̀ Yorùbá láti fi dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá tó gún bá tiẹ̀ dé? Tá a bá sọ wípé a ní àwọn security outfit àbí nǹkan náà pè wọ́n, tá a bá là ní wọn, ṣé kò yẹ ká upkeep wọn? Ṣé kò yẹ ká upkeep wọn? Okay, táìmù tí kí ló ń porúkọ ẹ ṣẹlẹ̀ yìí, tí protest ṣẹlẹ̀ lọ yìí, fídíò kan circulate tó go viral tí àmì kan tó dúró tó ń dáwọn Fúlàní yẹn tí wọ́n ń kó bọn, àwọn Fúlàní Haúsá yẹn tí wọ́n ń kó bọn. Ẹ jọ̀ọ́, ṣé àwọn security kí náà porúkọ ẹ wá, ṣé security kí náà pè wọ́n náà, ìmọ̀ tá a fẹ́ fi qualify wọn, ṣé wọ́n ṣe ìwádìí kankan lórí fídíò yẹn ṣá? So olówó fi lè mú sójà tó dúró sí táwọn Fúlàní Haúsá ti ń kó bọn, kí lẹ́mọ̀ tó ṣẹlẹ̀ yẹn? So táwọn wá wádìí ìṣẹ̀lẹ̀ yẹn wípé bọ́n náà ti rí ìbọn gbogbo kankan, ìbọn táyà fún ẹyẹ bọ̀ ìbọn yẹn wà sí nílẹ̀ Yorùbá. Ṣe rí pé nǹkan ti ń ṣe. Wọ́n tó bá fi wá lè mú àwọn káwọn níbọn, kí ni àwa ní? So táwa náà bá níbọn tá lá ní ń tá lè fi dìfẹ́ǹdì ara wa, mo láyẹ ta, mo ní òkìgbẹ́, mo ní gbogbo ẹ̀. So tó máa ń ta tí ò bá wọlé, kí ni wọ́n fẹ́ fi dá sí ẹ padà? Sáwọn governors ló wà ní ìkíà kí wọ́n provide àwọn ohun tí àwọn security Yorùbá security outfit tí wọ́n fi máa protect ara wọn. Ṣé state governors ló wà ní ìcháàjì ẹ̀ ni? Àbí àwọn ọba ilẹ̀ Yorùbá ni ó wà ní ìcháàjì ẹ̀? Àbí àwọn ẹgbẹ́ YWC tí wọ́n ti di ọ̀nà láǹsìn, ṣáwọn ni wọ́n máa wà ní ìcháàjì ẹ̀ ni? Ta ló máa wà ní ìcháàjì upkeep Yorùbá security outfit láti lè protect ilẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo ohun tí wọ́n ní? Ta ló yẹ kó upkeep wọn? Ṣé OPC ni Yorùbá security outfit tá a ní ni, àbí Àmọ̀tẹ́kùn? Ibi mélòó gan l'Àmọ̀tẹ́kùn ti ń ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá? Ẹja sọ tó dà pé àwọn olówó ní ìcháàjì kìíní náà. Ṣàmọ̀tẹ́kùn function lẹ́kọ̀ọ́, ṣó ń function nìbàdàn, ká sọ pé Lagos State jábọ̀ Lagos State generally. Ṣàmọ̀tẹ́kùn function ní Lagos State, ṣó ń function ní Ondo State, ṣó ń function ní Ogun State, ṣó ń function ní Ọ̀yọ́ State, ṣó ń function l'Èkìtì, Kwara State ni lè sọ. So ibi mélòó l'Àmọ̀tẹ́kùn ti ń function, ibi mélòó ni Oòduà àti OPC ti ń function? Kí ló ń ṣẹlẹ̀ gan? Àwọn wo ló yẹ kó bá wa upkeep security outfit ilẹ̀ Yorùbá? Àwọn wo ni? Kí ni? Okay, ẹni tó ní Glo, Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, mi ò ní Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá lọ, Ọ̀tẹ́dọ́lá ló ní Glo. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, Délé Mọ̀mọ́dù, Dino Melaye, àtàwọn tí wọ́n ṣàtún lórúkọ bẹ́yẹn, ṣé wọ́n ṣe pè fẹ́yìn pípú yìí níṣẹ́ ìjà wèrè ni? Ó dà kórí yóò pé o. Okay, gbogbo ẹ̀yin pípú yìí ẹ ní investmenti nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ wá sọ, ṣe bí olùyà ní ẹ̀sán tó kọ́ bá ṣe kìíní kan mọ́ kìíní, ẹ wọ àwọn tẹ́ ẹ bá mọ̀ wípé wọ́n bá wà trustworthy. Ẹni kan àwọn èèyàn open GoFund àbí GoFundMe àbí nǹkan náà open.
tí wọ́n ń ṣe tó fi ń fowó sínú àkáǹtì fáwọn èèyàn tí ó wà traceable. Ẹ̀yin pípù yìí ẹ dìde ẹ jáde ẹ upkeep security outfit ilẹ̀ Yorùbá. Ẹ já mọ̀ pé ní upkeep ìtorí ọ̀dẹ́ kí n máa lo upkeep gbogbo àwọn èròjà tí wọ́n need tó fi lè defend ilẹ̀ Yorùbá tó fi lè kojú ogun tó bá bọ̀ láti ilẹ̀ òkèèrè wá sọ́dọ̀ wa ń bí. Gbogbo ogun yìí náà ogun abẹ́lé ni. Àwọn wọ́n ní tírélà Dangote tó kó ammunition wọlé wá fún wọn. Kò sí yàrá ìjàmbá bá custom náà àbí immigration tí ó dá tírélà Dangote dúró nígbà tí ń gbà ìjẹ́ ẹ̀ tán nìyẹn ó jẹ́ ó tán nìyẹn. Bọ̀ àwa ò ní wáì ṣé pẹ̀lú ẹ̀yin pípù yìí ni sórí yóò pé ni ṣé gbogbo Fúlàní bá wá dé gbogbo investment tẹ nìyẹn ṣé àmọ́ gbogbo ẹ̀ ni wọ́n ń bàjẹ́ ni. Ẹ̀dẹ̀ sí lóòrè ọ̀fẹ́ sí láti upkeep gbogbo àwọn ìpàdé ẹ̀jẹ̀ ẹ̀ mọ̀ dà sí pàdé ẹ̀ mọ̀ dà sẹ́nìtì ẹ wà ní tra ẹ mọ̀ ìkẹ́ni kankan mọ̀ pa kankan ẹ̀ tẹ́ ẹ bá lè bá sọ̀rọ̀ wọ́nà wọn tẹ́ mọ̀ pé ó wà trustworthy ẹ bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ẹ tẹ́ bá bá fẹ́ fún wọn lówó ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ transfer nínú gold fund àbí international account kan kọ́wọ́ yẹn fi circulate kó fi lọ sí kó lọ kí ẹ̀dẹ̀ mọ́ nígbà pé wọ́n gẹ̀ẹ́tì àwọn tí àwọn security outfit ilẹ̀ Yorùbá need. We need you people ẹ̀yin lolówó tẹ̀lé assist ilẹ̀ Yorùbá we need you. Àwọn olówó Fúlàní yẹn Haúsá wọ́n assist àwọn èèyàn wọn. Bẹ́ẹ̀ ni táìmù COVID-19 ó ní ẹlọgbówó fún Àbújá ẹlọgbówó fún àwọn Haúsá Yorùbá family yìí wà bí nílẹ̀ Yorùbá lẹ́ẹ̀ gbówó fún wọn ẹ wá gbówó làbújá ẹ fi ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀ gbówó làbújá ẹ lọ́ fún wọn lówó làbújá wọ́n ṣépè fún yín ní òkò ní kẹsẹ̀ sọ ẹ wà lè wá kọ́sìmẹ́sì kan kẹ́ẹ̀yìn ẹnì kankan fún wa yín pé ó yá ẹ lọ distribute oúnjẹ ìdí kọ́sìmẹ́sì ẹ má fún wọn lówó olùsí àwọn náà jẹkújẹ ni wọn ẹ̀yin ẹ fowó yín ẹ rà tírélà dálẹ̀ ẹ mọ́nítọ̀ ẹ lọ máa distribute àti wá ti débẹ̀ kẹ́ wá débẹ̀ pè mí ẹ fọ́ pípẹ́ tí ń pè ó yá ẹ ṣe fídíò ó yá ẹ ṣe live video ni wọ́n máa wò bọ́n ṣe ń pè fáwọn èèyàn ẹ wá ń gbó làbújá ṣẹ́fẹ́ lọ́rọ̀ àpò ní àwọn ṣépè fún yín ni. nígbà yìí púpù ìṣe bí ẹ torí yóò pè báyìí ẹ dẹ̀ ní pa kí làwọn pa yìí náà ń ṣe náà wá ti advice ìṣe bí tẹ bá fẹ́ gbọ́ ni. ilẹ̀ Yorùbá ní ìdí yín o ilẹ̀ Yorùbá wọ́n ní ìdí yín gbogbo ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá tẹ̀lé assist afẹ́ upkeep security outfit ilẹ̀ Yorùbá a dẹ̀ ní ìdí owó láti fi ṣe account tó bá máa ṣe ẹ̀ńtẹ́ ẹ bá mọ̀ pé wà trustworthy ẹ dẹ̀ máa monitor ẹ̀ òyìnbó tí kẹ́ ẹ lò nìyẹn to upkeep Yorùbá security outfit simple upkeep ní kẹ́ ẹ lò kò sí tó kàn wọ́n kọ́ máa tú upkeep ìlú èyí tí wọ́n fẹ́ tú sí kọ́ máa tú sí. a ní ìdí ìbọn a ní ìdí ọta láti fi lè defend ilẹ̀ Yorùbá tógun bá dé kò sí tó sọ fún wa pé ogun ò lè dé. owó Nàìjíríà kí ni Arabic ṣe ń bẹ̀ ẹ lọ wo tipẹ́tipẹ́ ṣé Arab ló colonize wa ni kí lówó ṣe kí ni Arabic ṣe ní owó Nàìjíríà why kò sẹ́ni bọ́dọ̀ tó sọ̀rọ̀ ok aláàfẹ́ lọ wọ́n ní a mọ̀ lọ wọ́n ní a mọ̀ pín kò sí wàhálà ṣùgbọ́n túláàsì lílọ ẹ náà ló kẹ́yìn ẹ̀ àwọn afẹ́ bẹ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olùdásílẹ̀ ìjọ kọ̀ọ̀kan àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ìmáàmù throughout ilẹ̀ Yorùbá àtẹ̀yin olùdásílẹ̀ chọ́ọ̀chì kọ̀ọ̀kan à ń fi Ọlọ́run bẹ̀ yín tẹ́ ẹ bá ti ń ṣe any Sunday service báyìí ẹ máa bá wa preach Yorùbá nation níbẹ̀ tẹ́ ẹ bá ti ń preach ẹ̀ tẹ́ ti ń ṣe normal preach tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ tán
ẹ máa fi yé wọn pé a gbọ́dọ̀ kúrò nínú wọ́n Nàìjíríà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run afọlọ́run bẹ̀yìn. Ìdí ni wípé ẹ̀yin Christian ló léwu fún jù o, ẹ̀yin ni màá lò. Ó yẹ kí n sọ pé wà Christian, ṣùgbọ́n ẹ̀yin Christian ló léwu fún jù. Ṣé ẹ̀rọ pé ẹ̀yin lẹ̀ sọ pé ẹ̀sìn ti gbà kẹ́ ẹ mọ́ lọ ẹ̀yin lẹ̀ sọ pé ẹ̀yin lẹ̀ sí gbà lọ́wọ́ yín, ẹ̀yin lẹ̀ sí gbà kẹ́ ẹ mọ́ lọ kínní, ẹ̀yin lẹ̀ sí gbà lọ́wọ́ yín. Tó bá yìnbọn lọ tẹ́sì ẹ̀, tó bá yìnbọn pa ò gbé Bíbélì dání, fi Bíbélì blọ́ọ̀kì ìbọn. Tó bá ti fi lè gbà dúró, gbà pé no problem, Bíbélì ó ti sábà sàwọn nǹkan tó yẹ kó o máa so máa pa, kó o máa so mọ́ ìdí. Dára ẹ, ẹ̀sìn gbà lọ́wọ́ ẹ. Èmi ó sọ kankan fún yín, mo fẹ́ dá prógráàmù yẹn ṣe ni. Gbogbo ẹgbẹ́ sọ pé ẹ̀sìn gba kíní kan dà lọ́wọ́ yín, wèrè ń ṣe yín, wèrè ó ń ṣe yín. Odidi prógráàmù fẹ́ fi ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ sọ díẹ̀ bẹ́ẹ̀, máa kọ́ sọ díẹ̀ sí kí ẹni bá ní àìjíríà ẹ̀. Ẹ̀yin tá a sọ pé kíní kan ìgbàgbọ́ ti gba kíní kan dànù, ìwọ gbogbo tí yóò jẹ́ àjẹbí tó jogún bá, ìwé àkáǹtì tó jogún bá jẹ́ pé ẹni tí nǹkan ṣe ọmọ tọ́lú ọmọ àkókò wà bẹ́ẹ̀, ọmọ tuntun wà bẹ́ẹ̀, àwọn nǹkan tó máa ń ṣe ọmọ lórí, àwọn nǹkan lẹ́yìn gbọ́dọ̀ lórí ọmọ tó mọ́dé tó máa gbé ọmọ báyìí yóò in fact yóò strong bí nǹkan míì ni. Gbogbo ẹ̀ ló wà ní ìwé àkáǹtì tó lọ sún ná, gbogbo ẹ̀ ló wà ní ìwé àkáǹtì tó lọ jù sínú omi. Gbogbo nǹkan tí máa ń mú yàn káyé ó rọrùn, káyé ó ṣe é gbé fún ẹ̀dá, táwọn yẹn ṣe wàhálà kí wọ́n tó rí ni wọ́n lọ gbé sọnù torí ẹ̀sìn. Wèrè ń ṣí ọ́, òun ló gbọ́ lẹ́nu tèmi yẹn, ayé pọ̀ tọ́ lélẹ̀, o lè má gbò mọ́, ìṣòro ti ẹni yẹn. Jẹ́ kí wá sọ̀rọ̀ tí wèrè ṣe ń sọ fún ẹ bá kúrì ẹ bá pé tí ìṣe pé ṣépè fún ẹni lọ́wọ́ gbogbo àwọn òyìnbó yìí, àbí kí n tiẹ̀ sọ straight báyìí. Ok, ṣó o mọ iye òyìnbó tó ń wá láti ìlú òyìnbó tí wọ́n wá ń ṣe Ọ̀ṣun Òṣogbo nílé Ifẹ̀, àbí kí n sọ pé tó wá ń ṣe lọ́ṣun rádà, tó wá ń tún ọdún Ọ̀ṣun Òṣogbo? Ṣé wọn mọ̀ pé oríṣà ni? Ṣé wọn wá ṣe sóyìnbó kọ́ ni wọ́n? Orí ẹ̀ ò pé, wèrè ń ṣe é, gbogbo tó lọ dànù yẹn ọlọ́mọdé ó sunkún torí ẹ̀. Ṣé ok wọ́n ní wọ́n fẹ́ sọ wọ́n ní, ṣùgbọ́n mọ̀ pé bó ṣe rí yẹn bọ̀ jí kí n máa sọ pé wọ́n ní wọ́n fẹ́ ṣe ọdún kan, ọdún yẹn mi fẹ́ máa ń dárúkọ kankan ṣáàdì kí n máa sọ bẹ́ẹ̀. Wọ́n fẹ́ ṣe ọdún kan, ẹni lọ kọ̀ǹfàmù ẹ̀, níta bá ti gbọ́ lórí ètò Ayékòótọ́ ẹ lọ́gbọ́n kọ̀ǹfàmù ẹ̀. Wọ́n fẹ́ ṣe ọdún kan, wọ́n fẹ́ ṣe ọdún yẹn, wọ́n wá lọ sí ọ̀dọ̀ àwọn òyìnbó pé ẹ jọ̀ọ́ àwọn gbogbo èrè wa àtàwọn nǹkan wa tán ti tà fún yín, gbogbo àwọn ọ̀ṣọ́ kankan wa tán ti tà fún ẹ jọ̀ọ́ èrè Odùduwà yìí tó jẹ́ ọ̀ríjínà ẹjọ́ ẹgbẹ́ fún wa, ẹ̀kàn já wa, a fòye báyìí gbà lọ́wọ́ yín, kákan fi ṣọdún yẹn ká dà padà fún yín. Wọ́n gbà o, òyìnbó gbà wọn gbélẹ̀, wọ́n ti fi sí mùsíọ̀mù wọn. Wọ́n gbà gbogbo òrìṣà tó jẹ́ òrìṣà alẹ́ Yorùbá pátápátá tó ń ṣiṣẹ́ tó pì ní àwọn òyìnbó ti wá rà láti ìlú wọn, wọ́n fi wọn sẹ́ wọ́n rà lẹ̀ Yorùbá, wọ́n tẹ̀ gbé lọ, wọ́n wá sọ wípé wọ́n mẹ́sìn wá fún ẹ. Tí wọ́n lẹ́sìn ni wọ́n wá ra òrìṣà bí i tó ń ṣiṣẹ́ táwọn gan confirm. Wọ́n wá rà lọ ní láti òyìnbó, wọ́n fi wá rà lọ, wọ́n wá ní bẹ̀ sí ṣe kìíní kan, àwèrè ń ṣe orí ẹ̀ ò pé Ọlọ́run lọ́mọ ẹ̀ tó máa bẹ́ẹ̀ rí sẹ́ẹ̀tì ẹ̀. Já má sùn tẹ́lẹ̀ kí wọ́n bá sọ fún ọ pé dúdú ò kì í ṣe kìíní kan, sọ fún ọ pé ìjà wèrè. Ó mọ ọmọ ìfẹ́ tírìtì kéèsì yẹn torí odidi prógámù fẹ́ fi tí mo sọ yìí, ní tí mo sọ mẹ́rẹ̀ yìí, odidi prógámù fẹ́ fi ṣe, mo fẹ́ fi làwọn èèyàn lójú gan ni. Ayékòótọ́ ni Ọlọ́run fún mi ní tí mo ń ṣe, orí mi ò jù báyìí lọ, kólóbó náà ni, ṣùgbọ́n Ọlọ́run ni ntọ́lọ́run bá ti fẹ́ ká sọ lásìkò kan, òun náà ni ó wà sínú òròrí yẹn, á dẹ̀ sọ. Black is evil, mo fẹ́ kàn máa sọ torí pé mo wulẹ̀ ti débẹ̀ gbogbo ẹ̀ odidi program kan mo fẹ́ fi ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n black is evil, black is not good,
black is kìíní kan. tíyàwó tọ́kọ bá kú tán tíyàwó bá fẹ́ ṣopó aṣọ dúdú náà ni black ni tọ́wọ́dẹ̀ tó fẹ́ sọ náà wọ́n ní black ló gbàdọ̀tí black náà ni ṣe ẹ̀mọ̀ pàwọn black àwọn múkùn yẹn white gbogbo tí ò dáná wọ́n tún yóò agbébí pé black lẹ́rú slave ni black àwa náà wá agree pẹ̀lú wọn pé gbogbo tó bá ti jẹ́ black ò dá black wọ́n fi ń ṣọ̀fọ̀ àjì wọ́n sọ pé tí wọ́n bá fẹ́ ṣe ohun tó dáa ojú ọ̀sán lẹ́ṣẹ̀ which is white àjì òru dúdú o lè mọ́ fi ṣiṣẹ́ bí gbogbo tó bá ti jọmọ́ black láyé wọ́n wá rò mọ́ pé tí ò dáa ni àwa náà dẹ̀ agree pẹ̀lú ẹ̀ torí pa àjẹ́ dúdú nítòyìnbó jẹ́ ká believe nìyẹn òyìnbó mú wá wọ́n wá ní tó bá ti dá white ní ní bá ti fi kún white yẹn olódá ní o gbọ́dọ̀ ṣe pé kinní kan wọ́n jẹ́ ká believe àdìgbà pẹ́ sẹ́ẹ̀rí pé nǹkan ṣe dúdú ṣùgbọ́n àwa máa jayé ó pọ̀ lẹ̀ examples tí mo fẹ́ lè pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí n treat ẹ̀ ní another program ó pọ̀ lẹ̀ àìráyè ni ọlọ́run ní program mo ti fẹ́ ṣe ti pẹ́ láì mọ ìgbà gan ṣùgbọ́n kò sáyè fún mi ṣùgbọ́n àmọ́ sílẹ̀ kọ̀ọ̀kan báyìí mo sì ní tí mo fẹ́ tètò pọ̀ ṣùgbọ́n ẹ má lè kí n jẹ́ fídíò yóò pọ̀ ẹ jẹ́ kí wọ́n finalize ọ̀rọ̀ mi ẹgbẹ́ CAN Christian Association of Nigeria ẹ bá pé Professor Yemi Osinbajo wípé kán jọ kán jáde wá kán wá sọ fún gbogbo ọmọ Nàìjíríà wípé ẹni tó ń bẹ l'Àbújá tá à ń pè ní President Buhari yẹn kí Yemi Osinbajo gbé Bíbélì dání báyìí kó sọ fún wa pé ṣé Buhari ni àbí Buhari kọ́ sọ fún wa kó gbé Bíbélì báyìí kó fi búra Buhari ni o Buhari kọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá tẹ̀fẹ̀ jáde tẹ̀fẹ̀ kí wọ́n rọ̀pù yín mọ́ pọ́blẹ́mù kankan Yorùbá security outfit Àmọ̀tẹ́kùn ní OPC ní gbogbo ìjọba tó ní kán tún dálẹ̀ ni a ní láti upkeep àwọn security outfit tí torí pé anytime lójú lè bẹ́lẹ̀ and we need to prepare now kógun yẹn tó dé we need you people we need your money Yorùbá people need your assistance we need you people we need money from you. Find a way to create an account, international account. Tí wọ́n ní relate money at all. Tẹ́ máa fi owó sí fún àwọn tó máa upkeep àwọn security outfit ilẹ̀ Yorùbá. Because àwọn people ló máa protect wa tó gun bá dé. Fúlàní tó jẹ́ sójà ó máa join Fúlàní ẹgbẹ́ wọn tó gun bá dé gbogbo àwọn tó bá jẹ́ Yorùbá àti Ìgbò wọ́n ti máa gba ammunition lọ́wọ́ wọn wọ́n ti mọ tó máa ṣe fún wọn. This is a plan for a very long time. Àwọn people náà ti ń plan sílẹ̀ when they want to go to war wọ́n máa ní motive àbí wọ́n máa ní objective. You go there, you fight them, you conquer them, you win them, you take their life. You take their life. Take their life. From taking their life is killing them, taking their wives, taking their land, all their heritage, taking them. And then as you conquer, they will also take your culture. Take your culture. You can even find culture. Tó bá ti take culture ni pé wọ́n ti pa culture yẹn rẹ́ wọ́n máa fi tí wọ́n overcome ẹ̀ ni then wọ́n ti win nìyẹn. And Buhari ti ṣe òfin wípé from January this year oní Buhari ti fi òfin sílẹ̀ pé tó bá ti jẹ́ pé Africa country ni ó lè wọ Nigeria without visa. Buhari sọ bẹ́ẹ̀ why tó ṣe bá ní ECOWAS passport so why tí ECOWAS passport ò lè work fún wọn wọ́n ní ṣé Fúlàní wọ́n gba visa wọ́n gba passport no ó legalize wọn láti lè wọlé freely ni
olóṣè rubbish ECOWAS passport tó ṣe kí ọmọ wọlé without visa. Ó mọ tó ṣe, wọ́n mọ tó ṣe. This is a planned game, planned war, and it's working because none of you people are anybody tó lè sọ̀rọ̀ tó lè gèsì Buhari pẹ̀lú lọ́ọ̀ lórí burúkú tó ṣe. Ó mọ̀ ṣe o, akúkú òbí sàn ju kíní kan àdàràdà lọ. Ẹ wo bó ṣe pòwe yẹn, kéèyàn mọ́ làpò jẹ́ ò sàn ju àpò tó ń sanwó nù lọ. Ohun ọ̀pọ̀lọpọ̀ àyọ wa kan ẹ̀kọ́ síbájú kó jáde síta gbangba báyìí kó wá sọ fún wa ta ló ń bẹ lásòrò tó ń ṣe bí Buhari. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹ̀yin lówó lẹ Yorùbá, Mike Adenuga ni o, kíní gangan kan ni o, gbogbo yín pápátá ẹ foríkorí. Yorùbá need láti upkeep security outfit ilẹ̀ Yorùbá kógun tó dé. Ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ láti fi ṣe ìrànlọ́wọ́ yìí tí kò fi nílé affect yín, ẹ bá wa ṣe. We need you people, we need your money, we need your assistance láti fi lè upkeep Yorùbá security outfit. Gbogbo àwọn minority wọn ò ní. Orílẹ̀-èdè Nàìjíríà ti fi nǹkan ṣàwọn èèyàn, kò sí bá ṣe lè rí. Ẹjọ́ a nídìí yín. Ó dàbí kí èèyàn máa lọ sí oko kó mọ̀ ní ọkọ́ kó mọ̀ ní àdá, kí ló fẹ́ fi so, kí ló fẹ́ ẹjọ́ torí Ọlọ́run, we need you people. Lẹ́yìn yẹn, ìwọ Mugun tó lágbára gbogbo tó gúnnù sínú odò tó dáná sun mọ́ bó ṣe lọ́wọ́ lọ bẹ̀rẹ̀ nísìn. Àfi tó bá jẹ́ pé Bíbélì bá lè jẹ́ tó bá yìnbọn sí báyìí pa tí ò ní lu wọlé, yóò blọọkì ẹ̀ lọ tẹ́sì ẹ̀ kó dẹ̀ máa gbé Bíbélì dání báyìí síwájú. Èyí tó bá wá ti wá yìn, tó bá jẹ́ àwọn tó máa ń fọ́n oníkájì tó máa ń fọ́n pọ̀ yẹn ni, tó bá ti yìn wá tí ò bá ti sí ibi tí Bíbélì ká ó dórí bó jẹ́sẹ̀ bó jẹ́bi kí ló bá ti mú ọ, ìṣòro ẹ nìyẹn, nítorí gbàgbọ́ nìyẹn. Wọ́n ti kọrin ẹ̀sùn pé káwa máa ń ṣe òòṣà wa, ẹ̀sùn pé ká máa ń ṣe pé kinní kan wa. Wọ́n sà ti sọ gbogbo ẹ̀ nígbà tí wọ́n sì ti sọ pé ó fi ẹ̀sìn ó fi dá gbogbo ẹ̀ nù. Ẹ̀yin lẹ mọ̀, àwọn tó mú ẹ̀sìn wá fún yín gan wọ́n ń ṣòòṣà, wọ́n ń ṣòòṣà. Ṣé ẹ ti débi tí wọ́n ti ṣe mọ́tò rí, tí wọ́n ti ṣe mọ́tò lẹ̀ tó wá fẹ́ ó níye mọ́tò tí wọ́n á ṣe sílẹ̀, tó bá ti ṣe sílẹ̀ tó bá ti fẹ́ páwà rẹ̀, ẹ lọ bèèrè pé bóun náà ṣe ń páwà mọ́tò tó máa fẹ́ páwà mọ́tò lẹ́ẹ̀kan náà, kẹ́ lọ bèèrè pé bóun náà ṣe lágbára yẹn. Ẹ wò ẹja ẹ wá sùn. Tí mo bá jókòó, tí mo bá rí nǹkan, ibi tí mo jókòó sí yẹn ìtọ́jú mi bá lè rí ni màá rí. Àwọn kan wà jẹ́ pé orí ìdúró làwọn wà tí wọ́n rí ju tí wọ́n rí lọ, ibi tó wà náà ló rí mọ́. Gbogbo ọmọ Yorùbá, Ọlọ́run ṣàánú wa. Inú owó Nàìjíríà kéwú wà bẹ́ẹ̀, wọ́n fẹ́ kọ́ńkà. Christian, Ọlọ́run ṣàánú. Tó bá wù yẹn mọ́ gbégbèsè, ẹ mọ́ gbìyànjú. Ṣé ẹ mọ iye tó ń bẹ nínú chọ́ọ̀chì yín tó lówó lọ́wọ́ tó lè ṣe dáǹsọ̀ tó lè ẹ̀pù ilẹ̀ Yorùbá láti upkeep security outfit ilẹ̀ Yorùbá? Ṣé ẹ mọ iye tó bẹ́nu chọ́ọ̀chì tó lè ṣe? Ṣé ẹ pé ìdámẹ́wàá tí ó pa yín náà lẹ́gbà láti yọ ọdún ìtẹ́ ìgbà kan mọ́? Ẹ ti ní gbogbo owó tán ní ìgbésí ayé yín, síbẹ̀ náà ẹ̀yìn tí wọ́n tún sunkún ìdámẹ́wàá náà ni. Náà bá ti sàn ìdámẹ́wàá, ogun ayé ti yín gan náà ò tí ì lè ṣẹ́. Ẹ wá ń fi ìdámẹ́wàá ẹ wá fi ń ṣe bí oníṣẹ́. Àwọn tí ṣẹ̀ ń ṣẹ́ gan wọn sunkún. Ṣọ́lọ́run lẹ́ ń lọ kówó yẹn fún lókè ni. No, ìdámẹ́wàá tẹ̀ ń sunkún tẹ̀ ń gbà every Sunday. Ṣọ́lọ́run lẹ́ ń lọ kó fún. Ṣé pẹ̀lú ẹ̀yin pípù yìí ni? Jọ pé èèyàn Ọlọ́run tiẹ̀ ní ọ̀pọ̀ Ọlọ́run ló tiẹ̀ pè yín. Ẹ tọ́lọ́ bá pè yín tó dé wá ń gbà nígbà mẹ́wàá ọjọ́ Sunday tọ́lọ́ lẹ́ ń lọ kó fún lókè ni.
ilé ọmọ aláìníyà mélòó lẹ́ kówó lọ ilé ọmọ aláìníyà mélòó lẹ́ nura láìsí ràpò láìsí ra gbogbo ẹ̀ lọ gbogbo yín lẹ ní jẹ́ẹ̀tì lẹ ní plane lẹ ní pásánà kìíní kan tán mọ́tò tẹ́lẹ̀ omi ń lò nù yín iye mílíọ̀nù kan tà téèyàn bá fẹ́ ti gbọ́ téèyàn bá fẹ́ tí ọ̀tún gbọ́ etí òsì yóò máa dùn yàn téèyàn bá gbọ́ iye tí wọ́n ta mọ́tò tí kọ̀ọ̀kan yín nù yín lò why kí ló dé kó tẹ́tà sọ wípé àwọn olóṣèlú selfish interest tí wọ́n ní ló ń pa wọ́n lọ why tó ti ṣe kẹ̀yìn pastors náà bóyá evangelist kájẹ pé yín ni àbí overseer why tí selfish interest yẹn náà ṣe ń pa yín náà kú lọ. ẹ bá mọ múyàn kọsẹ̀ ẹ bá múyàn dẹ́ṣẹ̀ o nígbà tí a bá wúrú wà ládàládà báyìí bóòlù èyí ṣe ní fẹ́ máa ń sọ̀rọ̀ sí ẹni àmì òróró ọlọ́run mọ̀ lóòrò tí wọ́n fi àná ìtì yín àmọ̀ ọ̀nà bójóòrò kúlíkúlí bójóòrò ẹ̀pà bójóòrò rógbónà rẹ̀ náà wọ́n sábà ó àná ìtì yín. ẹ má mú wa máa sọ̀rọ̀ tí ò jẹ́ o èmi ẹ̀ fẹ́ tó bá tẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ bíi ẹni ọlọ́run tí ọlọ́run pè èmi fẹ́ tiẹ̀ dá sí irú ọ̀rọ̀ báyìí èmi tẹ̀ fẹ́ sọ sí ọ̀rọ̀ wà lẹ̀ tọ̀ tí mi tiẹ̀ fẹ́ sọ rárá. ẹni èèyàn tó pọ̀ nínú church tán lè assist ẹ̀yin náà gbégbèsè ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ yọkàn yẹn sí ẹ̀jẹ̀ dìbò kẹ́lẹ́ ẹ̀fẹ́ káwọn èèyàn mọ̀ ó tó bá ti lè rí tán lè rà báyìí ó yá ẹ̀gbẹ́ntọ́ ẹ̀kẹ́ ẹ̀ lọ gbé fún ẹ̀ṣẹ̀ wádìí ẹ̀tọ́ ẹ̀kẹ́ gbé fún ó yá òǹrè ẹ̀ máa fi ọkì para yín àwọn náà mọ̀ pé àwọn tí nìkan dálẹ̀ we need you people àwọn ẹ̀ tó wà ní church yìí tí wọ́n lè ṣe pé kinní kan ẹkún ìdámẹ́wàá nìkan kọ́ ni ẹ máa sun ẹ máa pariwo Yorùbá nation abẹ́ pín ẹ ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin olówó olú chọ́ọ̀chì wa iye tẹ́ ẹ bá lè dá ìwọ overseer ìwọ tó dájọ́ lẹ̀ tó bá yẹ kó 1,000 ló gbà lọ́wọ́ àwọn olówó chọ́ọ̀chì yìí mo sọ o mi ò sọ mẹ̀kúnnù tèmi ń patẹ́kùn nǹkan lẹ́kẹ́ tún dáwọ́ fún tẹ́sùmọ́ tí ó mú dá mẹ́wàá wá o tẹ́ ẹ bá sọ pé kọ́ máa dáwọ́ 1,000 nínú chọ́ọ̀chì mi tàn bá dáwọ́ 1,000 ilé òkun ni ṣùgbọ́n tí ń ṣe yóò ní jẹ́ ẹni lọ kó láti fi ṣe tó bá ní ẹbí ṣe gan títẹ̀ ṣe bí oníṣẹ́ báyìí ẹ̀ ń lo plane ẹ̀ ń lo private plane ìbá private jet náà pé ẹ̀ ń lo private car ẹ̀ ń lo car tó dàbí mọ́tò tó dàbí plane gbogbo ẹ̀ lẹ́ ń lò síbẹ̀ ẹ̀ sì tún ṣe bí oníṣẹ́ ó mọ̀ ṣe o ǹjẹ́ ọba ibẹ̀ sọ̀rọ̀ yẹn gan báyìí ẹ ṣáájọ ẹ gbà wá kalẹ̀ tókù bá dé àwọn pípù Christian ní tágẹ́ẹ̀tì wọn o first target wọn Christian ni o tẹ́ ẹ bá ti gbọ́ pé ayé jọ tẹ́ bá sọ pé yẹn káàlù ń sunkún sí United Nations kan lọ́rùn àbí United kìíní kan lọ́rùn múkù ní yẹn ń ṣeré yẹ̀pẹ̀ ni o ẹ̀mọ́ kọ́ ọmọdé máa fi yé kó máa fi ṣeré yẹ̀pẹ̀ kó máa fi yẹ̀pẹ̀ ṣeré amọ̀ kó máa fi mọ́lé ẹyẹ kó tẹsẹ̀ bọ́ kó máa fi amọ̀ mọ́lé ẹyẹ bẹ́ẹ̀ ni tẹ́ ẹ̀ ṣe yẹn o tẹ́yìn Christian bá lọ́ọ́ bìlì ìpè international organization kankan wà tí ó help yìí kò sí international organization kankan tí ó help anybody o ogun yìí ogun wa ní ilẹ̀ wa ní ìlú wa ní àádìdẹ tá àjọjà ní àṣìṣàṣẹ yìí náà lè ṣe ẹmọ gbégbèsè yẹn láti sìn lọ church kọ̀ọ̀kan tó o bá ní tó o lè fi assist àwọn security outfit ilẹ̀ Yorùbá ẹ dìde gbégbèsè báyìí ẹ mọ̀ yàrá jẹ múra ẹ mọ̀ yàrá jẹ ẹ̀wẹ̀yìn ẹ mọ̀ jẹ́ ìmọ̀ jẹ́ ká máa sọ àwọn ọ̀rọ̀ tí ò ṣe kí ní jáde dèrè àwọn kan pa mi tó yẹ kí n treat but mo kàn tẹ́ láti wo táìmù fídíò yìí ní this is 50 minutes onáà rèé nǹkan pọ̀ bí káàmọ̀ ìṣẹ̀sọ́ pàǹgbàdà sọ ọlọ́run kí ọlọ́run ṣe mọ̀ bá wa tún Nàìjíríà ṣe orí àdúrà lẹ́ni yẹn ó kù sí ẹ ti máa ń gbàdúrà ọlọ́run ṣe ìbọn tún Nàìjíríà ṣe orí àdúrà náà ni ó kù sí torí tí wọ́n tó bí tẹ́tọ́ bí yàrá bá rẹ̀ àwọn kan ti ń gbàdúrà yẹn Nàìjíríà wọ́ọ̀sì sí ni kò lè dá ló bá ti tiẹ̀ ní tèmi tí wọ́n sọ pé either you take it or leave it kí ló kàn mí pẹ̀lú ẹ̀ n tó bìlíìfù gbèsè ayé tiẹ̀ nìyẹn ìṣòro ẹ̀ nìyẹn ṣùgbọ́n èmi fọwọ́ wò mẹ́fọ́ ẹ̀wá mo fi gbáyà fún ọ tó bá yẹ kó rí àdúrà lọ lórí òkè ló fẹ́ gbàwẹ̀ bí ó pọ̀ tiẹ̀ ọ̀tá tó bá sì lórí òkè tó fẹ́ lọ gbàdúrà pé kí Nàìjíríà ò dá kò lè dá orí ẹ̀ ò pé kò lè dá ṣó yẹ kí ó ṣe sọ fún ọ pé kò lè dá o mọye pásítọ̀ tó wà níjọ́ tó ń gbàdúrà o mọye iye ìjọ tó ń gbàdúrà fún Nàìjíríà
láti 2013 tán ti gbà fún jẹ́jọ́ fún Nàìjíríà wípé kí Nàìjíríà ò lè dá tí ò dá di sí tó tún wọ́ọ̀sì sí wọ́n kọ́ wá ló fẹ́ fẹ́ parí kí Nàìjíríà ò dá èmi ò mọ̀ pọ́pọ́ o òbẹ́ ó tẹ̀ fínú ẹ̀ ṣòfò kò ó sábà mú ọ o tún dákú sọ̀rọ̀ ayé ẹ ni bó o gbà àwẹ̀ tó o gbàdúrà tó sàmú ọ orí ẹ ò pé o dákú sọ̀rọ̀ ayé ẹ ni kò sẹ́ni tí ó ràn ọ́ lọ́wọ́ mugun Ọlọ́run ti ṣe gbogbo táàbì dé èèyàn pápátá lọ́lọ́run ti ṣe fún wa àìmọye international country tí ò ní no advanced country tó ń pẹ̀lú àwọn ní advanced country tí wọ́n ní tí Nàìjíríà ní they have nada but still they are fucking good, they are living fine, their citizens, all their citizens, they are doing well. And our time we have targets. I just of we are mineral resources kan, ani kini kan ni. Lábùrú tá a ní yẹn, táwọn kan tún depend lé Nàìjíríà lórí epo tá a tún lọ ta epo ní international market. Síbẹ̀ àwa ni nígbà tí wọ́n donate Nàìjíríà kí ni wọ́n sọ ní poverty orúkọ poverty tó sọ fún Nàìjíríà ṣé fọ́ọ̀tì kan ni wọ́n fún wa àbí tọ́ọ̀dì ni wọ́n fún wa ká sọ pé ìlú tí poverty tíṣẹ̀ ti ń bá wọn jà tíṣẹ̀ ti ṣe wọ́n léṣe ní world kí wọ́n sọ pé Nàìjíríà ní number 3 ó mọ̀ ṣe o àwọn olórí burúkú yìí sì kó lọ lóyìnbó ìwọ kan máa ń so wá ń gbàdúrà òbí àjẹrẹ òjì ńlẹ̀ ẹrẹ ó jẹ mọ́lẹ̀ lásán ní mọ́ ìjìnlẹ̀ kan ló sùn sọ́lọ́ ọlọ́run pé kí Nàìjíríà ò dáa o ẹrẹ ó jẹ mọ́lẹ̀ lásán báyìí wọ́n tún yọ sí yẹ̀yẹ́ lè torí ẹ̀ o àti ní tó tọ́ tó lè jẹ́ kí Nàìjíríà ò dáa àwọn olórí burúkú tá a ní ìní àfi tá a bá tó kú ò nínú wọ́n Nàìjíríà we need to move out. èmi fẹ́ ṣe lọ lásìkò yìí ẹni tí ẹ tó wá ní kí n kú ní òkú o bẹ́ẹ̀ ni ẹ tó wá lọ sáré mi ó sáré ayé ara rẹ̀ ẹ tó wá lọ ń perí mi níbi òkúta bá ti sọ mọ́ pé báyìí ń lọ pẹ́ sọ mọ́ ni omi tá a bá sì dà sí ẹyin adìẹ lára kì í mọ̀ gbogbo aburú jẹ́ ẹ bá ṣe sẹ́yìn ibi yín ẹ̀yin lẹ́fọ̀ọ́ rí aya rí gbé o àdàbí tó bá jẹ́ pé mo bá ṣẹ̀ yín àdàbí gbá pé mo bá rọ aburú sí yín ló ṣẹ́kù àdàbí gbá pé mo bá ṣe ibi sí yín ló ṣẹ́kù mo bá ní kí n tẹ́ ìṣe ó dà wá kó bàjẹ́ ló ṣẹ́kù òun ni gbogbo aburú àti gbogbo tẹ́ ẹ bá ṣe sí mi ò ní mọ̀ yín àmín thank you. ayé kò tọ́ bá wa ṣe àárẹ̀.